anytime baba tan so or anything. I can never castigate him for his action because he who blows the piper can direct the truth. And then he told them what batalomo bito tin town let's say. That is the way he felt at that bloody time. About 2 years ago, ọkùnrin pàdé ọmọ ẹ̀yìn ní barbering shop. Ṣé yìí lẹ́ni kó mú wálé ni? Ṣé ẹ̀yin lẹ sọ fún kó mú wálé? Kí máa ń rorí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀kan máa ṣẹnu jabala sí ọ̀rọ̀ tí ò bá kọ̀yìn tí ẹ̀ bá mọ in depth ẹ̀. Many of you ń gbà yẹn ẹ lè má sí lórí social media. Ọkùnrin yìí ó lọ sí barbing salon yẹn nínú barbing salon yẹn about 2 years ago. Wọ́n ń ṣe kinní bẹ́ẹ̀. Wọ́n ń gẹrun. Wọ́n dẹ̀ ń ṣe money transfer ní city center. Ó dẹ̀ lọ síbẹ̀ nìyẹn. Ó dẹ̀ rí ọmọ. Ọmọ yẹn ó dẹ̀ jókòó. Ó ń wò ó. Àwọn èèyàn wá sọ fún bàbá yẹn wọlé. Ó ṣe transaction tó fẹ́ ṣe. Ó rọmọ ń bẹ̀. Ọmọ wo bàbá ń wo ọmọ. Bàbá dẹ̀ jáde síta. Ó lọ ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe ní around ibẹ̀. Làwọn tó wà ń bẹ̀ á sọ fún pé ọmọ yẹn wá sọ pé that's my father. Làwọn yẹn wá sọ pé that's your father. Ọkùnrin tó jẹ́ wípé òun ló gba gbogbo wa là ń bí. Torí nínú shop yẹn àwọn ẹni tó ní shop yẹn àti àwọn ọmọ míì tó wà nínú shop yẹn mo mọ̀ bẹ̀ scissors shop. Àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ pé brain wọ́n reset àwọn ọmọ tó jẹ́ pé àwọn èèyàn ti rò pé wọ́n rò pé wọ́n lè ṣe rere nínú ayé ni. Non gẹrun níbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ti make ẹ̀. Táwọn yẹn wá sọ pé bàbá yìí ló direct wa ìwọ ọmọdé yìí dìde kó lọ bá bàbá ẹ̀. Ó dẹ̀ wá lọ bá bàbá ẹ̀ níta. Yẹn wá sọ pé ṣe bó rí mi ló wá ní dádì ẹ má bínú. Ó ṣàbẹ̀ bàbá ẹ̀ lédè kúkúrú. Bàbá ẹ̀ dẹ̀ mú lọ sílé. Wọ́n jọ jókòó wọ́n jọ ṣe tẹ́tàtẹ́ẹ̀tì wọ́n jọ sọ̀rọ̀. Níbi tí bàbá ẹ̀ yẹ kó ti bẹ̀ ó bẹ̀. Níbi tó yẹ kóun ti bẹ̀ bàbá ẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ at length. Wọ́n dẹ̀ exchange numbers. Bàbá ẹ̀ gbé fá jáde. Ó ṣàdúrà fún. Ó ré gbogbo èpè dànù. Ọmọ dẹ̀ délé. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ńlé nítorí mi ò sí ńbẹ̀. Ọmọ bàbá yìí láti ọjọ́ yẹn ni bàbá yìí ti ń pe ọmọ ẹ̀ every blessed látọjọ́ kejì ló ti ń pe ọmọ ẹ̀ every blessed day ọmọdé yóò gbé fóònù. Tóònù ọmọdé ń ṣe tòróró. Ọkùnrin yìí náà ń pe ọmọ yìí tí òun make sure pé òun keep his own side of the story pé at least ìwọ ọmọkùnrin máa máa pè ẹ́ once a week just to know what is happening to you. Ní ọjọ́ kejì bí ọmọ yẹn ṣe délé gbogbo ẹ̀ ló wà recorded on social media. Social media will never lie. Bàbá dẹ̀ ń pe ọmọ ẹ̀ ò gbé fóònù látọjọ́ kejì ọjọ́ yẹn tí wọ́n ti fojú kanra tí wọ́n máa tún wá ríra òun náà ríra ní court yẹn. Tí wọ́n máa tún ríra láti bíi 2 years ago òun náà ríra ní court yẹn. Ẹjọ́ náà ẹ̀jẹ̀ ló ń ràn nínú life oníkálukú. Tí ò bá dá ọmọ ẹ̀ lónìí bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn mọ nǹkan tóun ṣe ni náà. Wọ́n á sì tún get across gbogbo ìwà bọ́ síta nìyẹn. Ẹ bá dá lóhùn ẹ bá ṣe lóhùn ẹ bá ṣe gbá lóhùn. Èèyàn ní ẹ̀jẹ̀ ló ń ràn nínú kinní ẹ̀. Ẹ̀jẹ̀ òun ló ń ràn. Bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà. Màá play voice note ọmọ kan fún yín tó send sí bàbá ẹ̀. Màá jẹ́ kẹ́ gbọ́ màá play voice note yẹn tó bá jẹ́ pé mo sì lè rí ní bíbá yìí. Nítorí àwa máa ń parí ìjà láàrin bàbá àtọmọ all over the world ni. Màá play voice note ọmọ kan tó náà ń kí bàbá òun ní ọjọ́ Father's Day tí bàbá ẹ̀ ò respond. Màá play voice note yẹ nǹkan tọmọ yẹn feel. Ọmọ tó jẹ́ wípé òun náà ló ń lé bàbá ẹ̀ different story lélẹ́yìí bàbá yìí ló ń lé ọmọ yìí. Ìyẹn tó bá kàn wọ Fatima Muhammed tó wádé orí platform mi òun ni lórí burúkú ṣe máa lẹ́gi mú ẹ ló ṣe ní ríta jẹjẹun lọ́nà ẹ ṣe máa dí nítorí pé mi ò pè ẹ́ síbí. Mi ò pè ẹ́ síbí.
opinion tèmi ni mo dẹ̀ ń sọ, kò kọ́ dandan kí anybody comment ní orí show mi. Ẹ lọ comment ní orí wall ní tẹ́ ẹ bá fẹ́ kí ẹ sọ ọmọ nù. Naija ni mo wà yìí, àtòjẹ́ fake profile, ọwọ́ tó tẹ̀ ẹ̀jẹ̀ tó ń rọ̀ nínú ọwọ́ yẹn, mo dúró sí orí ilẹ̀ bàbá mi ní Nàìjíríà, kò kú dànù, kí ṣẹ̀dá ẹ̀ kó gba ìnira, kó má ṣe rí tajẹ jẹun. Mo pè ẹ́ síbí ni, àbórí yín burú ni, ṣé mo láti sọ nǹkan tí gbogbo èèyàn bá sọ, àbí nǹkan tẹ̀mí bá mọ̀ kọ́ ni mo máa sọ? Wọ́n ṣépè fún yín ni, mo ṣe láti go tí mo ṣe láti wọ́n ṣe láti darú bíbí màálù bí gbogbo yín ṣe darí tẹ darí sọ́nà kan nítorí pé èèyàn kíyàn kí nìyẹn ṣe yẹ wá mí pé ó gba etí ẹ̀ tàbí ó sọ̀rọ̀ sí. Mo ń sọ nǹkan tó bí ẹnìyẹn nínú. Ẹ̀yin náà fọ̀rọ̀ rọra yín wò kí ẹ̀yin àtẹ̀yàn kan kẹjọ sọ̀rọ̀ nítùbí ìnùbí. Bó ṣe ga tó, bí ọkùnrin yẹn ṣe ga tó, òun ló ṣe fi dọ̀bálẹ̀ fún ọmọ yẹn níjọ́ yẹn nígbà tó wà tọmọ yẹn tí wọ́n lọ sínú ilé ẹ̀. Tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ bàbá tọmọ. We were sit together nígbà yẹn. Tí mo dẹ̀ gbé kúdùsì fún wípé nǹkan tó ṣe ó dá o, ọmọ yẹn lọ sílé, ó ṣàdúrà fún ṣe gbogbo ẹ̀. Ọmọ yẹn dẹ̀ délé, nǹkan dẹ̀ yí padà. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọmọ látọjọ́ kejì, láti ọjọ́ yẹn, láti bí ọdún, láti 2020 yẹn tí wọ́n ti pàdé ara wọn. Kò bá yín wí. Tí wọ́n ti pàdé ara wọn. Àná yẹn ló ṣẹ̀ṣẹ̀ tún máa fojú rí ọmọ yẹn. Ọmọ yẹn wá dọ̀bálẹ̀ kò kí. Ìyẹn omi pé wọ́n lè pàdé bòmí náà. Ó ṣó ẹ̀hónú ẹ̀ ni. For 352 days times 2 kò rí ọmọ yẹn. Ó dẹ̀ pè fóònù ọmọ yẹn. Ó pè fóònù ọmọ yẹn for almost 6 weeks. A tún pè lóòrèkóòrè. Ọmọ yẹn bá nọ́mbà ẹ̀. Ó bá nọ́mbà ẹ̀ lórí fóònù ẹ̀. Ẹ jẹ́ bá máa ṣe pity party òṣì kankan. Single mother lèmi náà. Ọkùnrin mẹ́ta ni mo bímọ fún. Àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọn dẹ̀ bá mi tọ́jú ọmọ mi. Ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́lá. Ta ni single mother òfò? Oníkan lọ́wọ́ kọ́ máa ṣe single mother ni. Single mother ló tọ́ mi. Ìyá mi. Faramade single mother ni. Mo yanjú. Mo yanjú. Ẹ kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́lá. Ìyá kò lè ṣàkóso ọmọ kankan. Ìfẹ́ pé ó bímọ kò bí kò darí láìfù ẹ̀. Ìfẹ́ pé bàbá ló dẹ̀ tọmọ kò bí kò darí láìfù ẹ̀. Ọmọ máa dúró as a separate entity ni. Ẹ jẹ́ kí gbogbo wọn lọ ronú àwọn méjèèjì. Wọ́n níbi tó ti máa pàdé ara wọn. Wọ́n láwọn tó máa pè wọ́n papọ̀. Ẹ̀yin lẹ kọ́kọ́ pè wọ́n papọ̀ lákọ̀ọ́kọ́ ni. Ní 2020 ṣẹ́yìn lẹ pè wọ́n papọ̀. Ó mú ọmọ yẹn lọ sílé, ó ṣàdúrà fún, ó dọ̀bálẹ̀ fún, ó bẹ̀ẹ́. Owó tó wà lápò ẹ̀ tó kù lápò ẹ̀ ó kó fún níjọ́ yẹn, ó ní kó má bínú pó kéré, gbogbo nǹkan tó wà lápò mi ni mo lọ ṣòwò sí Nàìjíríà ni, èyí tó kù lápò mi ni ó kó fọ́mọ yẹn. Kí lẹ fẹ́ kó tún ṣe fún? Kí lẹ fẹ́ kó ṣe fún? Tó bá dá lóhùn náà ẹ lè sẹ́ pé bóyá inú àṣẹ ló gbé wá tó fi wá dá lóhùn. Ó dẹ̀ walk away torí pé nǹkan tọ́mọ yẹn ṣe fún ọmọ yẹn mọ̀ nǹkan tó ń ṣe náà. Ṣẹ́yìn náà lè ní ọmọ kẹtijọ́ ṣe tàtà text kẹrò pẹ́ ti parí ẹ̀. Ṣebí tí o bá tán nínú ẹ̀ á text ẹ̀ lọ́jọ́ kejì. I'm still cross with you. When I got home, this is what the version my mother said. Ẹ dẹ̀ tún padà láti pa o dẹ̀ block bàbá ẹ̀ bẹ́ yẹn for 2 years. No mo wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media. Wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media. Tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media, àwọn ìyá wọn, àwọn ọ̀rẹ́ wọn, àbá àwọn ọ̀rẹ́ bàbá wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media. Wọn ò ṣe sọ fún wọn. Orí ẹ̀ ló burú Ọláyínká tó ṣe máa sọ̀rọ̀ rádaràda lẹ́nu. Kò ní yẹ kò ní ragbá fún ẹ. Ta ló pè é síbí? Ọmọ àlè rádaràda torí pé yóò wá jábà bẹ́ẹ̀ lò. Ṣé wọ́n sọ fún yín pé wọ́n ní pàdé lọ́tùnla ni? Ṣé ẹ̀ṣẹ̀ wá nìyẹn ni? Ṣé ó ti wá ṣẹ̀yìn tó bẹ́ yẹn? Bó wá ṣẹ̀yìn kò ṣe àwọn ọmọ ó mọ nǹkan tó ń ṣe. Orí yín burú gbogbo ẹ̀yin adájọ́ owú. Gbogbo ẹ̀yin adájọ́ owú, gbogbo ẹ̀yin adájọ́ sọnù. Tó jẹ́ pé orí social media lẹ́tí máa dájọ́ tẹ́ ẹ̀ ní mọ nǹkan kan.
ọkùnrin yẹn ti wà bruised already ẹ̀yin lẹ feel pé kò wà bruised ẹ̀yin lẹ feel pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó fi lè wá respond lórí social media. Ó fúnra rẹ̀ ló wá fẹ́ ẹ̀ sọ́nà pọ́ kí òun ò dá lóhùn inú bí she is acting. ẹ̀yin náà lè báyọ̀ orí ẹ jẹ́ kí n tún sọ scenario in 2020 wọ́n pàdé ara wọn ní barbing shop. Bàbá wu ọmọ wọ́wọ́ bàbá wọn dára wọn mọ̀nà wọn ò kíra wọn. Nígbà tí bàbá dẹ̀ jáde lọmọ yẹn wá sọ pé can you imagine that is my father náà wọ́n yẹn sọ pé kí bàbá ẹ ló wá ní why will I greet him for all he has done for us àwọn yẹn wá sọ pé ó dẹ̀ ṣe dáadáa sáwà bàbá tiwa ní orí bá ṣe ń ṣùgbẹ́ ta ṣe ń ṣùgbẹ́ ẹ̀ ni ta ṣe ń gbé mọ́ra ta ṣe ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ sórí ó dẹ̀ lọ bá bàbá ẹ̀ ń ta bàbá ẹ̀ dẹ̀ dì mọ́ wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bàbá mú lọ sílé ẹ̀ wọ́n so ń jẹ wọ́n jẹ àbórí yíjí ni ó gbé fáì jáde ó dẹ̀ ṣàdúrà fún ó ré gbogbo èpè dànù àti ègún. So what? Nígbà tó wá sunkún kọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sunkún ni ṣe rò pé bẹ́ẹ̀ yẹn nìkan ṣe máa ń dùn ni ṣé bá ṣe parí ìjà nìyẹn ni àbórí yíyí ẹni tí ò bá ní ṣòfò ọmọ kó máa táìpì ta sí bíbá yìí bí ẹ̀kọ́ ẹ ṣe èrè dànù. Ẹnu àṣẹ ni mo gbé wá bá yín láàárọ̀ yìí kí ló ń ṣe yín tẹ̀ fi jólẹ̀ ó kí èèyàn kíyàn ìyẹn wá mí pé wọ́n ti jà for life ni. Àbẹ̀gbọ́ kó bá sọ̀rọ̀ àbẹ̀gbọ́ kó náwó gun lójú. Nígbà tóun náà bá délé á pe àárọ̀ ọ̀nù àti ọ̀dọ̀fin ẹ̀wò náà mọ̀ nǹkan tóun ṣe náà. Wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ nìyẹn ní 2020 gbogbo owó tó kù sápè ó lè má ju €50 lọ pàtó owó tó wà lọ́wọ́ ẹ̀ ní at that time nìyẹn. Ó dẹ̀ kó fún wọ́n dẹ̀ jọ exchange number màmá pè é o màmá pè é everyday o kátújọ sọ̀rọ̀ o kátújọ máa sọ̀rọ̀ nǹkan tó bá rú ẹ lójú kó pè mí kó bá mi sọ o má gbọ́ tẹ́jọ́ ẹnìkan o pè mí o ọmọ yẹn dẹ̀ délé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé torí bí ìfẹ́ sọ pé báyìí kàṣà nǹkan tí bìbá mọ̀ mi ní sọ bóyá ó sùn ní rọ́lá ni o bóyá èèyàn kan ló sọ̀rọ̀ sí lórí ni o bóyá anything ọmọ yẹn dẹ̀ block bàbá ẹ̀ dẹ̀ ń pè láti 2 years ago yẹn kò gbé aago ó tiẹ̀ ti kọjá 2 years sọ́bó 2 years 3 months kò gbé aago tó bá gbọ́ kọ̀ọ̀kan pẹ̀lú bàbá ẹ̀ ṣé bí wàá dẹ̀ o fẹ́ mediate láàrin gbogbo wọn ni náà pàtí wọ́n náà dẹ̀ ti revert padà tó gba aago bàbá ẹ̀ mọ́ tó yẹ pé tí bàbá ẹ̀ bá pè é tòró tó lágo ẹ̀ máa ń sọ kò léyàn láti bá sọ̀rọ̀ mọ́ náà ó wá ríra after 2 years ní court lánàá ó wá dọ̀bálẹ̀ gbalaja yẹ́n dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ kò sọ ha ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ni kò sọ ha náà kò sọ pé wá ta ló ń kí kò sọ pé kí ló tó ń kí mi kò sọ.